ẹ má wọ́rì ọ̀rọ̀ máa bọ́lẹ̀ báyìí kò ní pẹ́ ó ní ta máa bára wa sọ ó máa tabálé tabako òkú ọ̀rọ̀ ní tí ń tẹnu ìbọn jò òun náà là bẹ́lẹ̀ tí ń ṣe abala àkọ́kọ́ lórí ètò Gbangbadẹkùn eléyìí tó tẹ̀lé òun náà ní òkú ọ̀rọ̀ tí ń tẹnu ìbọn jò lóhun tá a rí a ti fi kan kún abala tá a ti ń ṣe ìrànlọ́wọ́ ẹ̀yin ará ìlú ńlẹ̀ ń ran àwọn ará ìlú lọ́wọ́ ẹ̀yin tí ó epo lérò lórí òkèlè yín ńlẹ̀ ń ran àwọn kan lọ́wọ́ ẹ̀yin tí Ọlọ́run fún láṣẹ tí ẹ̀ ń lo àṣẹ ẹnu yín dáadáa bó ti tó àti bó ti yẹ a ti ṣí platform múlẹ̀ láti máa ran àwọn tó kù díẹ̀ ká tò ó fún láti máa ràn wọ́n lọ́wọ́ àwọn kan bẹ́ẹ̀ ń lù wọn lè dìde lójú kan ẹ̀yin lè dìde àwọn kan bẹ́ẹ̀ ń lù wọn lè gbápá ẹ̀yin lè gbápá àwọn kan bẹ́ẹ̀ ń lù wọn lè gbẹ́sẹ̀ ẹ̀yin lè gbẹ́sẹ̀ sí ní yalé wọn bẹ̀ sí ní jà àwọn ó ti yé ìyẹn àwọn ọmọ yunifásitì eléyìí tẹ́ dà sádánwò mo lẹ́ lọ́wọ́ ń bẹ̀ ẹ̀yin ìjọba ẹ̀yin aláṣẹ ẹ̀yin èèkàn ẹ̀yin tí epo ń lérò lórí òkèlè yín àlẹ́ lọ́wọ́ ń bẹ̀ sẹ́ ọwọ́ yín wà ń bẹ̀ gangan gbogbo báwọn ọmọ yunifásitì ṣe wá sílé lákòókò èyí tí wọ́n tún wá ń jẹun sọ́rùn mọ́mì owó tí ò tiẹ̀ sí ní oúnjẹ tí ò tún sí ńlé gbogbo ìyá tí wọ́n ti sanwó skul báyìí wọ́n ti ta ilé wọ́n ti ta ọ̀nà wọ́n sanwó skul tán ẹ̀dà àwọn ọmọlọ́mọ sádánwò àlẹ́ lọ́wọ́ ń bẹ̀ gbogbo bí Nàìjíríà bó ṣe dà báyìí bó ṣe rí báyìí gbogbo ẹ̀kan gógó tí ìlú pọ́n jẹyìn áńgẹ́lì tí ń bá mi ṣiṣẹ́ ọmọ bàbá ó sójà ó ní sọ fún yín pé ọwọ́ yín gangan ó wà ń bẹ̀. àní bí Nàìjíríà ṣe dà ẹ̀yin aláṣẹ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ èèkàn ẹ̀yin wòlíì tẹ́ ẹ lẹ́sẹ̀ lókè ẹ̀yin bàbá wa ẹ̀ṣọ́ àṣà tẹ́ ẹ máa ń wọ ilé yàrá Buhari tẹ́ ẹ ń wọ yàrá àwọn dẹ́bùtì wọn tẹ́ ẹ ń wọ yàrá àwọn aláṣẹ tí wọ́n ó ti yé yín àwọn èèkàn tẹ́ ẹ máa ń wọ yàrá wọn ẹ bá wọn sòótọ́ ọ̀rọ̀ pé wọ́n lọ́wọ́ ń bẹ̀. ẹ̀yin SA on media SA on infrastructure SA on food matter SSA on kínní kan SSA on igbá SSA on àwòtẹ́ ẹ súnmọ́ àwọn gómìnà ẹ bá àwọn ọ̀gá yín sọ̀rọ̀ pé wọ́n lọ́wọ́ ń bẹ̀ bí tí Nàìjíríà dà lónìí ìlú pọ́n jẹyìn tọmọdé tàgbà inú wọn ò dùn nígbà tí èèyàn bá jí láàárọ̀ kùtù tó fẹ́ lọ bí iṣẹ́ òòjọ́ tó yẹ kó bọ́ta kó rí ọ̀kadà àbí tí ó rí mọ́tò tí ó gbé tó bẹ̀ sí ń fẹsẹ̀ rìn àwa tá a wá ní yàrá kulu ká tún lè múnà ọmọ Nàìjíríà dùn ẹsẹ̀ ńlá fi rìn wá sínú stúdíò ṣé bá ṣe máa wò rèé àláì lọ́wọ́ ń bẹ̀ nítorí iṣẹ́ òòjọ́ wa a lè ṣàìmáṣe àwọn kan wà tọ́lọ́run fẹ́ lò wá fún gẹ́gẹ́ bá a ṣe jẹ́ áńgẹ́lì fún wọn ẹnu mi àgò tàbá wá kọ̀ tálá ní ṣe bẹ́ẹ̀ àwọn dàbẹ́ ni pé nǹkan ti ń wó ńgbà tí iléeṣẹ́ rédíò bá sọṣẹ́ lẹ̀ tí iléeṣẹ́ pépà sọṣẹ́ lẹ̀ tí iléeṣẹ́ tẹlifíṣàn sọṣẹ́ lẹ̀ tí iléeṣẹ́ communication tán láwọn ò ṣiṣẹ́ mọ́ ṣé nǹkan ò ti dojú dé gbogbo wa pátá ńlá lọ́wọ́ ń bẹ̀. níkẹ́ that is lágbájá ọmọ làkàṣègbè nígbà tó wà lórí ìjọba yìí ló ṣe ṣe ẹ wo gbogbo àlà ń sọ̀rọ̀ Awólọ́wọ̀ lónìí a ò lè gbàgbé Awólọ́wọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nínú tí bàbá yìí ṣe lórí ọ̀tọ̀ ẹ̀kọ́ ṣé bá ṣe máa wò rèé tí gbogbo ẹ̀ ó máa wó tí ó máa wó tẹ́lẹ̀ dákẹ́ tẹ́yìn ò máa gbá mi dì tẹ́ ń kọrin bámúbámú mo yé mi ò mọ̀ pé bí ń pọ́ mọ́ ẹnìkan gan ìlú bámúbámú ìyẹn ní ìlú tẹ́yìn ń lù bámúbámú ni mo yó èmi ò mọ̀ pé bí ń pọ́ mọ́ ẹnìkan gan bámúbámú ni mo yó ìlú ọ̀wọ́ òpè wa Nàìjíríà ẹ̀yin aláṣẹ ẹ yíwà yín padà ẹ̀yin náà ńlá máa sátọ̀ ẹ̀yin náà ńlá képe Ọlọ́run ti dá sí wa tó Nàìjíríà ilẹ̀ tó jẹ́ pé ń tọ̀ fún wàrà àti fún oyin ibi tá a bá ju kòkòrò èso sí lásán tó dẹ̀ ń wò jáde ibi tá a bá gbẹ̀rẹ̀ lásán pa afẹ́ rómi omi ń jáde fún wa ibi tá a bá gbẹ̀rẹ̀ pa afẹ́ répo epo ń jáde fún wa àwa fi ń nira wa lára ṣé bá ṣe máa wò rèé ẹjẹ́ yípa padà torí òní kọ́ torí ọ̀la ni èyí ní òkú ọ̀rọ̀ tí ń tẹnu ìbọn jò ọmọ bàbá ó sojà lónìí ẹ̀já wọ kódà ẹ̀sà aláṣẹ my pastor my prophet my wòlíì ẹ̀yin bàbá ẹ̀yin àfáà ẹ̀já wà nǹkan ṣe.